káyọ̀dé náà tiẹ̀ sáré dìde káwọn àgbàdo yìí dìde mo dúpẹ́ ọlọ́run ní tá à ń sọnù ìwọ tó o bá ní ilẹ̀ lẹ́yìn ìkúlé rẹ fi dáko ibi ọ̀rọ̀ ń lọ báyìí kó kálukú dáko ni pákí rẹ wéè wáyé tí n bá ká tó rí bí oṣù méjì màá dá sí mẹ́rin apá kan máa fi ṣe gàrí àti fùfú apá mẹ́ta màá yà tà ẹ̀yin náà kọ́nà já ẹ̀yin náà dákú tí n bá délé màá ẹ̀dùn náà. Nígbà yẹn náà mo dàpọ̀ sínú fíìmù yìí o mo fẹ́ kí ni ayọ̀ ni mo fẹ́ ayọ̀ ni mo fẹ́ o bàbá ọlọ́run ayọ̀ máa yọ̀ mí kún o ayọ̀ ìfẹ́ máa lágbára o kí fẹ́ dé ìyàyàn wèrè má fẹ́ mi ò fẹ́ má fẹ́ mi ò fẹ́ nǹkan tó kàn ṣe mí ni pé mi ìrántí ọdún tí mi yẹn jáde mọ́ ní ẹjọ́ yìí tẹ́ bá rántí ẹ lè rán mi létí ọdún tó jáde àti àwọn nǹkan tó ṣe inú ẹ̀ bọ̀ story fíìmù tẹ́mi sọ yìí ni mo fẹ́ ni ṣé mo fẹ́ ìyá wa àti bọ́lá ọ̀bọ̀t àwọn náà produce ẹ̀ àwọn yẹn ti yà mí mọ̀ sẹ́yìn o lóòótọ́ à ń kọ àwọn sórí ìfẹ́ náà ọ̀pọ̀lọpọ̀ sórí ìfẹ́ tá à ń kọ ní ìsìn bí ká bọ́ra hóhò tí ò kàn ọmọ wa lọ́gbọ́n ẹ lọ́wọ́ àwọn tá à ń sọ yìí ayọ̀ ni mo fẹ́ o bàbá ìfẹ́ lóyìn lórí o Elédùmarè máa yọ̀ mí kún ìfẹ́ ìyàwó èrè.